níṣẹ́ ni inú ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin fújì ló máa ń dùn gidigidi fún ìfẹ́ tó wà láàrin àwọn erin méjì lágboolé fújì lásìkò yìí. ìyún àwọn gbajúgbajà olórin fújì méjì ni Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder, àti Alhaji Saheed Akorede Okunola, ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá. pẹ̀lú ihun tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn ní ìlú Ìkòròdú ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún yìí, the 6th of July 2025. pẹ̀lú báwọn méjèèjì bó ṣe fi ìfẹ́ tó ní agbára hàn sáàrin wọn, tó sì dájú fún gbogbo àwọn ọlọ́tẹ̀ àtàwọn alábòsí tí ò fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn erin ńlá méjì náà pé ọkàn wọn ó ti gòkè afárá, ó ti ré kọjá odò. kò sẹ́ni tó lè da àárín àwọn méjèèjì rú mọ́, kò sẹ́ni tó lè rí àárín àwọn méjèèjì. bẹ́yìn bá ń fọkàn bá agboolé fújì lọ ní nǹkan bíi ọdún 15 sí 20 ọdún sẹ́yìn, níṣe ni ìjà tó ní agbára ó ṣẹlẹ̀ lágboolé fújì. bàbá sì jọ̀wọ́ ìjà Alhaji Síkírù Àyìndé Barrister tó jẹ́ olùdásílẹ̀ fújì tó ti dolóògbé báyìí, àti igbákejì Alhaji Kọ́láwọlé Àyìnlá Ìlọ̀rí tí ó gbáyé mọ̀ sí Kollington Àyìnlá. tá a bá yọwọ́ ọjà wọn kò síjà olórin tó lágbára tó bẹ́ẹ̀ nù fújì tó ìjà Saheed Òṣùpá àti Pasuma. lásìkò tí ìjà náà ń lọ kò sírú èébú tí àwọn méjèèjì tí wọ́n búra wọn tán. bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n fọ́ agboolé fújì sí yẹlẹyẹlẹ, nítorí pé báwọn kan ṣe ń sálọ ẹ̀yìn Òṣùpá làwọn kan ń sálọ ẹ̀yìn Pasuma. ṣùgbọ́n lẹ́yìn tó ti jà tán ni àwọn méjèèjì náà máa parí ìjà báyìí, tó sì jẹ́ pé bá ṣe wá parí ìjà ló wá dàbí pé wọn ò tiẹ̀ jà rí, nítorí pé kò sẹ́ni tó rẹ́ tó wọn lágboolé fújì báyìí. ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ ká bá bù kan ìkejì yóò gbaná jẹ, bá sì yẹ̀yẹ́ ẹ̀kan ìkejì kò ní fara tó dáa, kò ní fojú tó dáa wo ẹni tó ń bú ẹnì kejì ẹ̀. kódà ìbejì làwọn èèyàn ń pè wọ́n. ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà náà yìí, níbi ayẹyẹ 30 ọdún tí olórin Islam ní Alhaji Táwà Àdùnní Olóríire tó ti ń kọrin àti ayẹyẹ ìṣílẹ̀ tó wáyé lágbègbè Ádámà lọ́nà Ìkòròdú. inú àwọn èèyàn máa tó dùn, nítorí pé lásìkò tí igbákejì Saheed Òṣùpá ní ẹbí Olúfìmọ̀ Sàrídọ̀tún Kàmọ́rù tó dé, níṣe ni Pasuma máa yí orin padà tó bẹ̀rẹ̀ sí ní kọ orin Saheed Òṣùpá, tó sì jẹ́ pé níṣe láriwo ńlá sọ, nítorí pé èèyàn yóò rò pé Pasuma òun gan ló bá Saheed Òṣùpá kọrin òun ni, nítorí pé ńṣe ló dùn mọ́ lẹ́nu ẹ̀ tí ò fi kan pé méjì. tó sì jẹ́ pé níṣe ni Pasuma tó wá kéde ńbẹ̀ pé láti àsìkò ìlọ kò sẹ́ni ó lè ráàrin wọn àti Saheed Òṣùpá. ó láwọn lẹ̀pọ̀ kọjá sísọ, àti pé kò sẹ́ni tó lè rí àárín àwọn rárá àti rárá. níṣe ni ariwo mà sọ tí inú àwọn olólùfẹ́ orin fújì, pàápàá àwọn olólùfẹ́ Pasuma àti Saheed Òṣùpá, tó sì ń dùn fún tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní agbègbè Ìkòròdú yìí. kódà tí Saheed Òṣùpá tó náà tó padà pé Pasuma látòrí fóònù pẹ̀lú fídíò tí inú èyí tó sì ń dùn mọ́ àwọn olólùfẹ́ àwọn méjèèjì nínú gidigidi.